ìntàwà gbọ́njúmọ̀ ní Ìbàdàn láti jọ ní àjẹ́ níbi 20 ọdún sísìn ní èmìrè wọ ìlú Ìbàdàn látọ̀dọ̀ àwọn Ìjẹ̀ṣà. Èdè àjẹ́ fún àjẹ́ nílẹ̀ Ìjẹ̀ṣà èmìrè ni wọ́n máa ń pe àjẹ́ nílẹ̀ Ìjẹ̀ṣà. Èdè yẹn wọ Ìbàdàn látọ̀dọ̀ nípasẹ̀ àwọn Christians nípa churches. Èmìrè ọjà kólúkà kò tọwọ́ bọ ìwádìí lórí ẹ̀ sáwọn ìyàtọ̀ ń bẹ láàrin wọn síra wọn. Èmi ti ní practical experience láti báwọn èèyàn tán lágbára àjẹ́ pàdé wọ́n sọ fún mi pé àwọn lájẹ́ àwọn sì fẹ́ kó nu ẹgbẹ́ àjẹ́. So mo ti láǹfààní kí n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí kí ni ìyàtọ̀ ti bẹ láàrin àjẹ́ àti èmìrè. So ó lè jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ tẹ́ pé èèyàn bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kọ́ la fẹ́ sọ. Àjẹ́ àti gbogbo ẹ̀ tuntun ẹ̀ àtòrúkọ tí wọ́n ń pè é lọ́dọ̀ wa nílùú kọ̀ọ̀kan kí n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa àjẹ́ àti iṣẹ́ ẹbú tí máa ń tọ̀dọ̀ wọn ṣẹlẹ̀ sáwọn èèyàn tọ́lọ̀ ń bá yọ̀ǹda jẹ́ mi ó sì fi bẹ̀rẹ̀ ọjọ́ ẹ̀kan nínú nǹkan tí ń dẹ̀rù bá àwọn èèyàn nítorí ẹ̀kẹ́rù yìí pọ̀ lásìkò ìjọ tá a wà nínú ilẹ̀ Yorùbá wa yìí òun ni àwọn plays films tí wọ́n ti ṣe lédè Yorùbá táwọn ìjókòó wò nínú tẹlifíṣàn tẹ́ pé gbogbo eré Yorùbá pátá yóò ní actor kan nú àbí actress kan tí ó jáde àbí yóò jẹ oṣó lójú ayé tí ó máa jáde síyàn ló fèrè fèé kí ni ká ó ṣe fèé yọ jáde yóò di wájú ẹni yóò shock kí ni ká ló fò jáde lọ́tọ̀jú sámà yìí tí wọ́n mọ̀ pé film trick ní gbogbo ẹ̀ bí abẹ́ sì sọ kí ni ká sọ kí ni ká pẹ̀lú ẹ̀ àbí ọ̀pọ̀ fọkàn àbí ó ṣe kí ni ká àwọn tí sáà wo fíìmù sí Yorùbá tó dé èmi ọ̀làǹfààní kí n máa wo fíìmù sí tẹ̀mí àfi tẹ́ ọlọ́mọba ní ọkà mọ́mọ́ bíi kan bíi program kan bíi ilé onílé kan template kankan bẹ́ẹ̀ tí mo rí òní mo fi lè sọ̀rọ̀ díẹ̀ ilé onílé ni nípa ntẹ̀ ń rí nínú fíìmù àpògbọ́ sàn rí pé wọ́n ń dẹ́rù bá pẹ̀lú àjẹ́ ìmí ìtọ́ pé lójú oorun yóò máa fẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nìkan jáde ìmí lójú oorun tí wọ́n máa ṣe kí nìkan fẹ́ nìkan ó sísì láìfẹ́ lómi lójú oorun tí ó gbàbẹ̀ kú ẹni tí wọ́n ló kú nínú fíìmù ilé náà lẹ́wọ̀n fíìmù míì tí ó jáde oṣù 3 sísìn yóò tí ó tún máa háàkì lọ́wọ́ tọ́ aṣọ olùkàkùn dẹni tó à ń bẹ̀rù àjẹ́ oṣó èmèrè adáhunṣe olùkàkùn sáwà kó sínú ọ̀páyà torí nǹkan tá à ń rí wò yìí ọfà ni tí ní ojú bọ́ sínú ọkàn tí ń dẹ́rù bolúkálùkù. gbólóhùn àkọ́kọ́ ni pé al-aynu haqqun àwọn olójú ubú àjẹ́ haqqun òdodo ní ń bẹ. ṣé wọn alágbára débi pé wọn lè ṣe nǹkan tọ́lọ́hùn ò fẹ́ ṣe nǹkan tọ́lọ́hùn ò ṣe ṣé wọn lè ṣe wọn ò lágbára ẹ̀. ṣé wọn lè yí kádàrá ọmọ ẹ̀dẹ́ yẹn padà kẹ́ni tá a kádà dáadáa fún ẹni tá a fẹ́ fún lọ́mọ láyé ẹni tá a fẹ́ fún lówó láyé ẹni tá a fẹ́ fún lẹ́mìí gúngùn ló láyé ẹni tá a fẹ́ dá lọ́lá láyé ẹni tá a fẹ́ gbépò fún lórí ilẹ̀ ayé ṣé wọn lágbára àti di lọ́wọ́ ọkọ mọ́ ní nǹkan tọ́lọ́hùn fẹ́ fún yẹn wọn ò lágbára ẹ̀ wọn ò lágbára ẹ̀ bolo hadith sí bẹnu sọyí Bukhari àti Muslim sọyí Bukhari sí níwájú mi ìkànnù àwọn sẹ́rí o sọyí Bukhari rẹ̀ Umdatul Qari Fatul Bari Ibn Hajar Asqalani nà mbẹ́nbí tọ́jẹ́ mùjáládù ẹlẹ́ẹ̀kẹwàá ntẹ̀ volume 10 òní ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí wà nù ẹ̀ volume 19 òní Umdatul Qari lọ́rọ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí wà nù ẹ̀ torí pé nínú ẹni kìtàbù tẹ́bí wa ibẹ̀ sì lọ́rọ̀ àjẹ́ àlàyé nù kankan sẹ́rù ibẹ̀ lọ́wà. Ànábì sallallahu alaihi wasallam ńgbà tó ní al-aynu haqqu nínú Bukhari nínú Muslim nínú Sunani Abi Dawud ntí ó wí tẹ̀lé ní gbólóò yẹn òní walaw kana shay'un sabiqal qadar la sabaqatil ayn. tẹ́gbẹ́ kankan bá ń bẹ ní tó lè gba ajúmọ́ kádà lọ́wọ́ tí kádà òfin ní í ṣe àjẹ́ ìbágbà wájú ìmọ̀ lọ́wọ́ ṣùgbọ́n wọn ò lágbára ẹ̀ wọn ò lágbára àti ní kádà lọ́wọ́ wọn ò lágbára àti díyàn lọ́wọ́ kó gùn lẹ́mìí kó lálàáfíà kó lówó kó lọ́mọ kó lọ́lá kó nípò kó rí jẹrí mu kó sẹ̀mí rọrùn wọn ò lè sọ ọ̀sán di òru tọ́jọ́ pósìtì sígbàgbọ́ Yorùbá nípa àjẹ́ pé ń lọ sọ̀sọ́ dòru wọn ò lágbára àti ìpadà wọn ò lágbára àti sọ́ọ̀ṣe. èyí tí ó ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn tàjẹ̀ ń bájà àbáwọn àjẹ́ ń bájà pápárakọ̀ lé lórí kọ̀ọ̀kọ̀já pé òun tọ̀ ń wà ní kòròfo wọ́n bá ní kòròfo ìmọ̀ Yorùbá ti ń sọ tí èyí wọ́n bá yàn lẹ́ni tí ò ní security látọ̀dọ̀ Ọlọ́run kò ní protection látọ̀dọ̀ Ọlọ́run kò ní ààbò fúyẹ́ kò láàbò látọ̀dọ̀ Ọlọ́run wọ́n bá ń kòròfo wọ́n fẹ́ bájà ọ̀sẹ̀ wọn àbọ̀sẹ̀ nìkan nù ẹ̀mọ ẹgbẹ́ wọn á parapọ̀ lé lórí abẹ́nìkan sọ wá dá bájà
wọn á dọ́dọ̀ ń tọ̀ wọn á bá ń kóró fún lẹ́ni tí o tó fúyẹ́ tí o ní nǹkan kan lọ́dọ̀ tọ́lọ́ yìí dáàbòbò kò ní nǹkan kan lọ́dọ̀ yìí kí ló pé yóò ní kíní kan tí ó dè mọ́rùn àbí yóò ní kan tí ó dè mọ́dì àbí yóò ní kan tí ó kìbọ̀ ká rárá o àbí ntí ó sọ̀rọ̀ tí ọmọ kan tó sílẹ̀ rárá o gbogbo eléyìí pátá ojú ọ̀nà tọ́lọ́ ń fi fìyàn lẹ̀ fọ́tà mọ́ ni ẹ bá ti ń de nǹkan mara aka ti ń de nǹkan malé ó fi ẹlẹ́ fọ́tà mọ́ ni oníkọ́lọ̀ ó dáhùn dá nǹkan tó ń gbẹ́kẹ̀lé yìí ewé rẹ̀ ó sọ̀kò ojú ó tì tọ́lọ́ àwọn tó mi wé jùlọ ń bẹ ẹni tá a gbẹ́kẹ̀lé tá a sáàdì tá a farati tí dáàbò bo ni tipa ọ̀tá kankan ò lè káyàn tó bá ti ń dáàbò bo yàn ó ní Allah subhanahu wa ta'ala lè sọ yìí pé tí nǹkan kan bá ń bẹ tó lè gbájúmọ́ kádà lọ́wọ́ àwọn àjẹ́ ìbáṣíwájú rẹ̀ àwọn àhàdéèsì mi wà rẹpẹtẹ lórí rẹ̀ ẹni tí ọba wà ní kòròfo tí ò ní ààbò látọ̀dọ̀ Ọlọ́run àjẹ́ orí nǹkan ṣe la rẹ̀ kí wọ́n mú àpèjúwe kan wá kí n tó padà sínú àhàdéèsì lójú ànábì Muhammad sallam Amir ibn Rabi'a ẹnìkan jẹ́ Amir ibn Rabi'a tọrọ ń bẹnu tíra méjì wájú mi ń bẹnu tíra yìí al-Wiqayah wal-Ilaj ọ̀nbẹ́nu ẹ̀ ọ̀nbẹ́nu at-Tayyib an-Nabawi Ibn Qayyim ọ̀nbẹ́nu ẹ̀ wájú mi tíra méjèèjì ọ̀nbẹ́nu ẹ̀. Anas bin Malik radiyallahu anhu ọ̀làwọn wà lórí ìrìnàjò pẹ̀lú ànábì Muhammad sallam àwọn wá dúró níbì kan dúró sinmi lójú ọ̀nà nígbà tí ó kankan ní ilẹ̀ mọ́làárọ̀ rẹ̀ ẹnìkan ọlọ́wẹ̀ ọ̀ta kíní aṣọ síbì kan ọ̀ ń sanra arákùnrin kan nú àwọn tí wọ́n wà pẹ̀lú àníyàn sàn rí ara ẹni yìí lọ́ọ̀kan bá rẹ̀ ṣe tónítóní tọ́ mọ́ tọ́ láwọ̀ tọ́ da lára táwọ̀ ara da táwọ̀ da tọkùnrin da sí lára ó wà níjọ́ tó ń ti ń bẹ láyé òun tí ì rí ara tọ́ da tó báyìí rí àtàwọ̀ ara tọ́ da tó báyìí rí àwọ̀ tọ́ da àwọ̀ tọ́ da tó báyìí arákùnrin sì ní agbára burúkú lára ojú tí bá ń wo nǹkan tí nǹkan máa ń ṣe nǹkan tó bá wò ẹni tó sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀nà lẹ́mí títí ń sanra tí ò lè dá dìde ńlẹ̀ àwọn yẹn lọ sọ fún Ànábì Muhammad sallam àdéhìí tí a ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí òun ní níwájú wa yìí ẹ jẹ́ kí n sí kanú ẹ̀ kí àwọn alájì mi máa kí n má wò tinú tákàdá kí n sí ìkànnù tíra síwájú tí gbogbo òjìjọ máa rí wò. arákùnrin yìí ọ̀nàlẹ̀ wọn lọ bá Ànábì Muhammad sallam wípé lágbájá ọmọ lágbájá òun ní wo lágbájá tí nǹkan fi ṣe ó ti nàlẹ̀ kò dá dìde ńlẹ̀ Ànábì sani wọn lọ pé olójú bò ń wá ẹni tó ní agbára búkú lára ẹjú rẹ̀ kí lọ pè wá fóun wọ́n sì mú déwájú Ànábì Muhammad sallam Ànábì wa bèèrè lọ́wọ́ pé lórí kíni kan náà tẹ́ fi máa para yín pẹ̀lú agbára bó ti ń bẹ lọ́dọ̀ yín kíni kan náà tí ó ṣokùnfà tẹ́ fi máa ṣera yín lọ́sẹ̀ pẹ̀lú agbára bó ti ń bẹ lọ́dọ̀ yín page 129. nígbà táwọn yọ̀sán sọ bẹ́ẹ̀ fún arákùnrin Ànábì ní alabarat gbólò yẹn gbólò táwọn àwọn afáàlùsùnà jama máa ń lò ní tábà dénú fatul majid sẹ́rí kìtàbí tawhid àrípé gbólò yẹn àwọn náà ló ń gbà tán sọ̀rọ̀ nípa tí mo sọ̀rọ̀ yẹn lórí lọ́wọ́ yìí alabarat èyí ṣe tọ́ kéèyàn sọ pé tọrọ àlùbáríkà fún ẹni tí nǹkan ṣe látọ̀dọ̀ rẹ̀ hadith ni gbọ́n gangan ni page 133 nù tíra yìí kí ni kò wí sọ pé Allahumma barik alayhi Allahumma barik alayhi gbólóhùn yẹn lásán ní olójú gbówì tàti lè wí gbólóhùn yẹn ètò hit ètò ṣẹni ẹ lọ́sẹ̀ látara rẹ̀ yóò kú mẹ́lójú ẹsẹ̀ ni ẹ kí n sì gbólóhùn yẹn o Allahumma barik alayhi gbólóhùn yẹn ọ̀kan nǹkan ti ṣe yẹn ó ti nalẹ̀ tí ò dìde ńlẹ̀ àdébìdì Allah barak èyí sì sọ pé Allahumma barik alayhi wí ẹnìyẹn sọ pé Allahumma barik alayhi àrùn ti bí sí náà kò pẹ́ síbẹ̀ o okùn kan mi o ti ń bẹ nù hadisi àwọn ìsàn wa pàṣẹ fún àwọn èèyàn tó dúró ti ń bẹ pẹ̀lú ẹ̀ kí wọ́n lọ fọ ọrùn ọwọ́ arákùnrin olójúbú yìí ẹ fọ ọrùn ọwọ́ ẹ̀ sínú abọ́ kan omi yẹn fi fọ ojú ẹ̀ ẹ bojú ẹ̀ bí gbàtẹ́ ń sálọ̀lá sínú abọ́ yẹn ẹ fọ ìgbọ̀n rẹ̀ ẹ fọ sínú abọ́ orókùn rẹ̀ ẹ fọ sínú abọ́ ọmọ níka yẹ kí ẹsẹ̀ àtàláfò rìjìlẹ̀ ọmọ níka ọrùn ẹsẹ̀ ẹ fọ sínú abọ́ yẹn aṣọ tí ń bẹ lára ẹ ọwọ́ ọ̀nù rẹ̀ bẹ́ẹ̀ yí sọ́wọ́ ọ̀nù ẹ domi sí ẹ fún sínú abọ́ ẹ domi lórí arákùnrin alátẹ̀yìn yọ nàró tí nǹkan kan ò ní sí lára ẹ mọ́ alex tixalo nu táwọn afa akọrọ lé lórí ní tàbí lè tọ́jú ẹni tí àjẹbá affect ní kété tí wọ́n ṣe nǹkan tá a lè sanu ó ṣe
wọ́n lá àwọn sàbí àníyàn sanu pé arákùnrin dé lẹ́lẹ̀ láàrin ibi tó sùn sí ọ̀ ń tẹ̀lé àwọn arìn lọ lórí ìbẹ̀ fún nǹkan kan ṣe rí. mọ̀ ń sọ eléyìí pé látànà wá títí dòní làwọn kan ti ní agbára naturally lára ẹyin ju wọn. pẹ́pẹ́ tí wọ́n bá fẹ́ kí nǹkan orí bá kan tọ́lọ́ ń sì gbà bẹ́ẹ̀ nǹkan ó rí bẹ́ẹ̀. sọ́tà pé wọ́n ní ojú ubú wọ́n lè ṣèyàn lọ́sẹ̀ tọ́lọ́ ń bá fẹ́ sóti tán ṣé n ti ń dẹ́rù bá wa nìyẹn. ọwọ́ akọ àwọn nǹkan míì tí ó kà ń ta rẹ̀ tójú ubú ò ní ṣiṣẹ́ tó bá fẹ́ kó ṣiṣẹ́. bí ilé ipá àmọ́ sáré ká àwa kó nú dààmú. kí ni ilé wa káàkiri àìnígbàgbọ́ náà ọlọ́run àìbọ́lọ́ ń dúró àìfọkàntán ọlọ́run àìṣèfẹ́ ọlọ́run àìjìnà sí ìwọ rẹ̀ àìtẹ̀lé lánàá níbi Muhammad sallam àwọn tí bá wá kánú àìsí tọ́lọ́run torí tọ́lọ́run nìkan ń tẹ́lẹ̀ wá kánú gbogbo ń tẹ́lẹ̀ wá káyì tá a bá lè padà síbi ń tá a ní obìnrin òun nígbà wọ̀ láwọn ní ọ̀sán tí ò ní wọ́n ní wà lọ́sọ̀nù tó fi lóun lórí ọkọ bẹ́ẹ̀ pọ́kùnrin máa lóun nígbà wọ̀ láwọn owó ní òní pàtí lówó yóò ní gbánlé yóò láwọn olé yóò ní kókò yóò ní báfù yóò nílẹ̀ yóò lọ́kọ̀ tó bá ti wà inṣàlá ìta ní tí ń dààmú wa tá a fi kónú dààmú ó ní ká wá bá a sì ní ká má bàa máa sáré ká kí n dá wa padà síbi pé kí ni nǹkan náà tó lè jẹ́ àlùwẹ̀ kọ́ ya protection fún èèyàn kó lọ́wọ́ àwọn olójú ubú tá à ń sọ̀rọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ yìí kí ni nǹkan náà ẹnu tí a ti mọ fáwọn afáwọn àti ń bẹ lọ́wọ́lọ́wọ́ yìí tá a bá lọ wọ àlùwẹ̀ kọ́ ya níbẹ̀ torí báàbù kan ní fọ́sùlù kan ní àlùwẹ̀ kọ́ ya níbẹ̀ mí nà láàyè mí ní sọ́bàtì láàyè fọ́sùlù kan ní fọ́sùlù kan ní níbí fọ́sùlù kan ní níbí náà kí ni nǹkan tá a ṣe tó yẹ pé gbogbo ti jájẹ ẹyọ kan wà bí groups àjẹ group kan ṣèpàdé ní Ìkẹjà group kan ṣèpàdé ní Victoria Island group kan ṣèpàdé tiẹ̀ ní Ọ̀jọ́ group kan ṣèpàdé tiẹ̀ ní Ṣìbírí àwọn groups wà pàdé lórí ẹnìkan oṣù pé àwọn gbọ́dọ̀ mú kí ni tí ó ṣe tí wọ́n fi lé tí wọ́n ò ní bá tí wọ́n sì ní nǹkan kan fi ṣe pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run kí ni tí ó ṣe ìta ṣe ní lọ́wọ́ èmi àtẹ̀yìn ó ní lórí àwọn wa ní lọ́wọ́ wa náwó tó wà yìí ṣíṣe ni mùsùlùmí ò ṣe tí dààmú fi dé ṣíṣe là á ṣe tá a fi kó nú dààmú kí ni nǹkan náà tá a ṣe kí ni nǹkan náà tá a ṣe nǹkan àkọ́kọ́ táwọn afáàn rẹkọmẹ́ndì ní gbogbo ìgbà pé kí mùsùlùmí ó dún ní mọ́ tí bá ti ń ṣe àjẹ oṣù èmèrè òní lágbára kankan lórí ẹ̀ wọn ò ní rí nǹkan kan gbéṣe fún nǹkan àkọ́kọ́ tí wọ́n máa ń tẹnu mọ́ òní kíké ayatul kursi Quran chapter 2 verse 255 sura kejì Qurani aya igba ó lé márùnléláàádọ́ta kíké ayatul kursi Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala nuzadu mahadi abinu atẹ́gùn nabawi tán yọ jáde nuzadu mahadi ní tí wọ́n fi bẹ̀rẹ̀ tí ń padà wá ká tí ń sì fẹ́ kí àwọn èèyàn ṣe photocopy rẹ̀ àwọn tí ó bá ní tírà yẹn ẹ̀ ń bá lásẹ̀ sàtìrà kọ́ lọ́ra ni wọ́n máa ṣe photocopy àwọn tí ó lásẹ̀ sàtìrà kan lọ sí photocopy yín fún ẹnìkan tírà yóò lọ sí photocopy ẹ̀ wá so that àwọn èèyàn lè máa padà duplicate ẹ̀ látọ̀dọ̀ wọn. al-iktharu min qira'ati fatihatil kitab ló ń fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ulama àtòkù ti ń kọ̀rọ̀ lórí àbùkù lọ́wọ́ àjẹ́ oṣù èmèrè tá à ń sọ̀rọ̀ yẹn lórí ayatul kursi ní gbogbo wọn fi bẹ̀rẹ̀. Ibn Qayyim nìkan ló bẹ̀rẹ̀ pẹ̀lú al-iktharu min qira'ati fatihatil kitab ìmọ̀ kí suratul fatiha lọ́pọ̀ ló ń fi bẹ̀rẹ̀. gbogbo ẹ̀ ń bá sèmọ̀ suratul fatiha tẹ́yọ̀ bá mọ̀ kọ́ lọ́mọ suratul fatiha ẹ̀ ń tí ọ̀ bá mọ̀ tẹ́lẹ̀ kó tún lọ́mọ ẹ lọ́mọ nínú tíra Ibn Qayyim gangan fún rẹ̀ oore fatiha àǹfààní suratul fatiha ẹ padà sunu zadul mahad volume 1 mujalladul awwal ó ti sọ àwọn ọ̀rọ̀ kan nípa pé suratul fatiha láwọn kankan lára tí gbogbo sọ Kùránì òní kí n gbé níbi bó ṣe sọ̀rọ̀ níwọ̀n bá díẹ̀ torí pé kò sáyé tí n bá fẹ́ parí ọ̀rọ̀ àfikín kí n sọ díẹ̀. suratul fatiha èyí tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ òun ló dàgẹ́ bí ìgbà pé gbogbo àwọn sura Kùránì tó kù pátá ń ṣe tafsiru fún èyí tí ń bẹ́ẹ̀ nú suratul fatiha gbogbo sura Kùránì tó kù pátá bí ìgbà tí ń ṣe tafsiru fún fatiha ni. wọ́n lọ́nà kẹta máa ń gbà sọ pé gbogbo ohun tí ń bẹ́ẹ̀ nú fatiha náà Ọlọ́run kó ìtumọ̀ rẹ̀ sínú àyà kan nù suratul fatiha náà wọ́n ti ní bí ẹ ṣe máa ń gbé ṣùgbọ́n torí pé bẹ́ẹ̀ kọ́ là ń lọ tàbá sì lọ ka àwọn tafasiru àwọn afa wa gbogbo Ibn Kathiru ni o Ibn Jarir at-Tabari ni o Qurtubi ni o gbogbo àwọn afa Ibn Uthaymin ni o gbogbo àwọn tafasiru wọn tafasiru àwọn afa Ahlus-Sunnah wal-Jamā'ah tafsir pẹ̀lú athar tafsir tó yẹ pé wọ́n fi àyà jẹ́rìí àyà wọ́n fi àdìsí jẹ́rìí àyà wọ́n fi àkọ́lù sọ̀hábà jẹ́rìí àyà ẹ lọ ka tafsiru suratul Fatiha ìyẹn mọ̀rí fawaidu rẹpẹtẹ nínú suratul Fatiha
téèyàn fẹ́ ní bánu súra mi Fatiha ní nǹkan tọ́pọ̀ lára tọ́pọ̀ rẹpẹtẹ òní Ibn Qayyim yẹn sọnù àtẹ́bù Nabawi pé mùsùlùmí láwọn kankan lánàá tó rẹ̀ tí n fẹ́ mẹ́nu bá torí kọ́ mọ́ yà mí lọ síbòmí ó fi àwọn kan ilẹ̀ wọn dààmú wá rọ káàkiri tí ò lè rí láíláí bòmí ìtọ́ ń wá yẹn ní lọ́dọ̀ rẹ̀ inú bí tó tọ́ pé ìta ń wá ká tí ń lé wá ká ó ní solution rẹ̀ nù sọ́tù Fatiha yìí ẹ̀yin lẹ̀ ṣe ó nínú Fatiha yìí kí n padà síbi tí mo ti kú o Ayatul Kursi kíkẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ Mu'awwidhatayn Qul a'udhu bi rabbil falaq Qul a'udhu bi rabbin nas kíkẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún protection kú lọ́wọ́ àjẹ́ àti gbogbo branches wọn Fatiha mo ti sọ nǹkan mẹ́rin báyìí Fatiha pẹ̀lú ọ̀rọ̀ Ibn Qayyim tí mo fi gbé wa Ayatul Kursi Qul a'udhu bi rabbil falaq Qul a'udhu bi rabbin nas náà nǹkan tó lè jẹ́ wiqaya protection wò lọ́wọ́ wọn òní wọn wà. lẹ́yìn ìgbà náà kó ta'awudhatu nabawiyya òní mo ní ká lọ sí photocopy tàbátí àmì tí ó ṣe tí ń bẹnu tébù Nabawi. tébù Nabawi tuntun ní ilé lọ́wọ́ mi mo ní kan tí mo ti rán láti 1981 pẹ́pẹ́ òun mi è mú jáde nítorí pé wọ́n máa ń jí lọ Ọlọ́run ló tún dá padà fún bí ọdún méjì sísìn ó jí lọ torí pé gbogbo ohun tí ń bẹ lára ẹ̀ tí ò yé bẹ́ẹ̀ náà nítumọ̀ èdè Lárúbáwá tí mo ti fi múnjídù tù tí mo ti translate sí lára àtàwọn tẹ́ kí n wọ́ tí mo ti wọ́ ó ti wà lára ìdẹ́pẹ́tẹ́ bá ti gbé báyìí gbogbo tó fẹ́ lò ní ọmọ rí ká ń pẹ̀lú rọrùn ìmọ̀ jẹun ó jí bí wọ́n bá ti tún jí náà ní ìsìn náà o ṣùgbọ́n Ọlọ́run sádà padà bí ọdún méjì sẹ́yìn ní ìsìn bí mo fi sí wọn àti ìtumọ̀ mo ti tú gbogbo àwọn nǹkan tó téèyàn lè mọ téèyàn mọ túmọ̀ lédè Lárúbá ń tẹ̀mí tí mo ti wo dictionary Arabic English lexicon tí mo ti fi tú sára rẹ̀ pé n ti ń wí nǹkan báyìí ni tó jẹ́ kí àwọn kìnìyàn rọrùn fún mi láti rí lò so ó ti wà lára rẹ̀ tẹ́pọ̀ ń bá ní bámúdá ni nǹkan sọ pé pages 132 to 133 làdúrà tàfẹ́ lò wá ṣùgbọ́n ń sẹ̀ wo page wo ló wà nínú eléyìí ni ṣùgbọ́n ti ibi yẹn òun wà lágbárí mi pages 132 133 Darul Arab ló print òun so almuhimmu ta'awudhatu nabawiyya tẹ́ ẹ̀ máa ń ka àwọn àdúrà ìsọ̀ tó látọ̀dọ̀ Ànábì Muhammad sallam yóò jẹ́ ààbò fún ni kú lọ́wọ́ àjẹ́ oṣó emèrè àtàwọn ẹ̀tọ́tún rẹ̀ pátápátá ààbò ńlá téèyàn bọ̀ sábẹ́ òdì sọ Ọlọ́run tẹ́ ẹ̀ bá ní nǹkan márùn-ún tí mo sọ lẹ́ẹ̀kan tí wọ́n ń ka àwọn àdúrà yẹn gbogbo tí ń jáde àtàwọn àjẹ́ tá máa parapọ̀ lé lórí nǹkan ò ní ṣe inshallah yóò borí ìṣòro yóò borí ọ̀tá rẹ̀ tọ́jà abalabi tá à ń sọ lọ́wọ́ yìí àwọn ta'awudhatu nabawiyya yìí nínú tírà yìí ẹ dákun ta'awudhatu nabawiyya ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lẹ́yìn àmà láàrin ní a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa wa láàrin ní a'udhu bi kalimatillahi tammati min kulli shaytanin wa hamatin wa min kulli aynin lamatin gbólóhùn aynin lamatin gbólóhùn àjẹ́ gangan nù bẹ́ẹ̀ lọ wà. a'udhu bi kalimatillahi tammati min ghadabi wa iqabi wa min sharri ibadi wa min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun ó wà ń bẹ́ẹ̀. a'udhu bi kalimatillahi tammati allati la yujawizuha barrun wala fajrun min sharri ma khalaqa wa dara dé parí ìbẹ́nu ẹ̀ ibẹ̀ ni Allahumma anta rabbi la ilaha illa anta alayka tawakkaltu wa anta rabbul arshil azim masha Allah kana wa man lam yasha lam yakun la hawla wala quwwata illa billah dé parí ibẹ̀ ló wà ta'assatu billahi alladhi laysa minhu shay'un tani wa bi'izzati llahi allati la tudam ibẹ̀ ló wà àtọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà yẹn àwọn bùkátà sí àdúrà yìí fún mùsùlùmí inú recommendation táwọn onímọ̀ máa ṣe yàtọ̀ sí Ibn Qayyim ó ní al-iktharu min qira'atihi ẹ máa ké lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn àfáà mi irú àfáà tó ṣe tíra yìí èyí táwọn recommend ni pé àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin suratul Fatiha Ayatul Kursi suratul Falaq suratul Nas kàmákè lọ́kọ̀ yìí tọ́lú kàkúbà lè ké ṣùgbọ́n àwọn àdúrà yìí gángan àwọn ta'awudhati mẹ́ta ní láàárọ̀ mẹ́ta ní lálẹ́ nítorí pé àwọn nasu hadith tó gbé wọn wá ìmọ̀ ti yọ wọn jáde ọ̀pọ̀lọpọ̀ ìlànà ìsàwọn pé kéèyàn kílẹ̀ mẹ́ta ìyẹn lọ́kàtà yìí recommend pé mẹ́ta láàárọ̀ mẹ́ta lálẹ́ ní kéèyàn máa ké wọn kó tó di pé yóò sùn láàárọ̀ lẹ́yìn àsùnbà lálẹ́ ká tó sùn ká máa kà wọ́n tá a bá lè ṣàǹfààní pẹ̀lú àwọn tírà wọ̀nyí àtàwọn àdúrà tí ń bẹ nínú ẹ̀ eré tí àwọn èèyàn ń sáká lọ́lé ológun di ẹlẹ́bọ di nǹkan kan torí àjẹyìn eré yẹn ọlọ́ọ̀lẹ̀ wọ́n wà lábẹ́ ààbò tó perfect complete protection from Allah wọ́n bọ̀ sábẹ́ ààbò Ọlọ́run tó pé pérépéré wọ́n ò ní sinmi wàhálà ọlọ́ọ̀lẹ̀ etí léyàn ká ò ní léyàn ká mọ́ èyí ọ̀dẹni tí ó fọkànbalẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tá a bá lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ nǹkan kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ẹni tí nǹkan ti ṣe already látọ̀dọ̀ wọn kí ni hululu tá a lè ṣe kí ni halu rẹ̀ kí ni tá a lè ṣe tó ń tàn fi lè bọ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí tọ́lọ́mọba ní kí nǹkan ó ṣe yàn látọ̀dọ̀ àwọn arábí kí n láà ṣe
táì bọ́ ń bẹ̀. inú àwọn àáfàá tí wọ́n rẹkọmẹ́ndì pé n tá àṣẹlẹ̀ ní Ibn Qayyim wa inú wọn ni àáfàá rẹ̀ Ibn Taymiyyah Ahmad Ibn Taymiyyah wa rahimahullah ta'ala inú volume 19 Majmu' Fatawa wọn volume 11 Majmu' Fatawa wọn volume 24 Majmu' Fatawa wọn inú volumes mẹ́tẹ̀ẹ̀ta yìí làṣàjọ àwọn nǹkan tí wọ́n sọ pé kéèyàn ó ṣe ibẹ̀ láti rí Ibn Taymiyyah recommend fún ààbò kó lọ́wọ́ aburú yìí. nínú Fathul Bari Sharh Sahih Bukhari Ibn Hajar Asqalani volume 10 pàápàá jùlọ láti ojú ìwé 121 dé ìwé 147 tí Ọlọ́run bá ní kí ó ń tẹ̀lé iṣẹ́ tó tẹ̀tẹ̀mí àti tiwa papọ̀ á rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní mẹ́ tó tẹ̀ wá papọ̀ á search fún fàpèjúwe mo ní tíra kan tí ń lè fa sí Fathul Bari àti Umdatul Qari Sharh Bukhari volume 21 ló ní kìtàbù tẹ́bí wà tíra yẹn lè fa sí volume 21 ṣùgbọ́n ní tẹ̀ ń tẹ̀mí ra volume 19 ní tó sọ pé mi bẹ́ẹ̀ 21 wà tó yẹ pé tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ní volume 20 táwọn gbé volume 20 kalẹ̀ àwọn bọ̀rọ̀ hajj mbẹ́ àwọn bọ̀rọ̀ umrah mbẹ́ àwọn bọ̀rọ̀ sàkà mbẹ́ ẹ jẹ́ pé kò sínú mùjáládùn nítọwọ́ tiẹ̀ iléeṣẹ́ tó tẹ̀ tí ọ̀ ń tàn àti iléeṣẹ́ tó tẹ̀ tí ọ̀ papọ̀ so volumes tí wọ́n sọ pé nǹkan wà kò ní papọ̀ ẹ wà á search fún volume ti yí pẹ̀lú olùkàkọ́ kò tìrẹ̀ lómi ìdẹ́bà sọ pé ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ lọ ayàmẹ́ sura báyọ̀ ní fásitì òní tẹ́ balẹ̀ mọ́ fásitì lórí adédàbíyẹ̀ fún tẹ́sẹ̀ rẹ̀ sẹ́mìnà sura àkùrẹ́ ní sẹ́ tẹ́sẹ̀ fún lọ́jọ́ kò tì ní kò tìrẹ̀ sura láti rẹ̀ dópin ó rà yàtọ̀ àwọn mẹ́fúnra rẹ̀ èmi náà ń search fún lèmi fúnra mi náà lèmi náà fi rí nísà máa bọ̀ tẹ́sẹ̀ pé fásitì báyìí lọ́wọ́ àgbẹ̀mí bá délé kí n máa tẹ́sẹ̀ sura àkùrẹ́ ní bó ṣe sọ́ọ́sì bàkọ́rà tó gójú bọ́ bá ti dókò tì láàrin 30 minutes nísìn lórí ìtọ́ wáyé ẹ̀ tó fẹ́ sábà ní pẹ̀lú nǹkan tí ò fẹ́ ṣe wàhálà ò tó rí àìsàn làwọn náà ń ṣe lórí gbogbo àwọn tí ẹ̀ka tó wọn ní ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ àìsàn ni àìsinmi ni pé a fẹ́ yọ ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ ti sọ̀rọ̀ lórí a fẹ́ wá jáde èyàn ṣe wàhálà lórí ẹ̀ ní ó tó rí. tí nǹkan bá ti ṣe èèyàn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ kí láá ṣe tẹ́ǹtàn wọn fi gbádùn. inú ọ̀rọ̀ tá a sọ ní ìsìn mo ti sọ nǹkan méjì ń bẹ̀rẹ̀ láàrin méjì ọ̀rọ̀ mi pẹ́pẹ́ ni ló jẹ́ solution sí ẹni tán ti attack ṣùgbọ́n kò tí ì tán àáfàá wa Sheikh Abdulaziz bin Abdullah bin Baz grand mufti Saudi Arabia náà rahimahullah ta'ala inú tíra yìí pàápàá jù láti page 101 dé 119 ọ̀rọ̀ wọn ní bẹ́ẹ̀ àwọn náà lọ́rọ̀ ti bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń sọ yìí pé ẹni tí nǹkan bá ṣe látọ̀dọ̀ àwọn olójú ubú nǹkan báyìí ni ẹ ṣe nǹkan báyìí ni ẹ ṣe ẹ má lọ sọ́dọ̀ àwọn adágbígbá àwọn ológun àwọn àáfàá oníyanrìn oníkúndí ẹ má lọ ọ̀dọ̀ wọn etí kẹ́ ẹ ṣe rèé tọ́pẹ́ bí ta lọ ilé ìwọ ni nítorí wọn ṣe lé ìwọ ni ẹ lè fi ẹbọ tọ́jú ẹbọ ẹ lè fi oògùn tọ́jú oògùn ẹ lè fi ọ̀nà ìbàjẹ́ tọ́jú ìbàjẹ́ tẹ́nìkan fi kàn yín tọ́lọ ni ó ṣẹlẹ̀ sí kẹ́ ẹ gbọ́dọ̀ bàjẹ́ lẹ́yìn lóòótọ́ rìn gbogbo yín jọ di kankan náà pẹ̀lú wájú Ọlọ́run ẹlẹ́bọ̀dẹ́ jọ dàpọ̀ ẹ má tọ̀ ọ̀nà yẹn ẹ tọ̀ ọ̀nà míì ṣé Fathul Majid sharh kitab tawhid ó yẹ pé ọ̀rọ̀ tawhid nìkan ní sọ ìta àlèṣe láǹfààní lára yẹn pé àlàyénu àti sẹ́yìnrù kì í ṣe kékeré tó lọ ní bábù ànúṣọ̀rọ̀ nù inú rẹ̀ ni mo ti kọ́kọ́ rí bọ́ọ̀lù ànúṣọ̀rọ̀ rí láyé njọ́ tí kọ́kọ́ rí láyé ní 1979 inú Fathul Majid mo ti kọ́kọ́ rí láyé ànúṣọ̀rọ̀ inú ànúṣọ̀rọ̀ bábù ànúṣọ̀rọ̀ yẹn láti ti láǹfààní tá à ń ṣe é fáwọn èèyàn lónìí pé èèyàn ò lè súnmọ́ ìyàwó rẹ̀ bí wọ́n bá ń ṣeré lọ ara rẹ̀ ó le tó a ti fẹ́ súnmọ́ àrọ́rọ̀ ẹ̀ ń bá níyàwó méjì àbí mẹ́ta tó bẹ̀rẹ̀ kan ni wọ́n bá fẹ́ kọ́kọ́ di tó nìkan yọ lọ ṣe nǹkan sára tamadọ́dọ̀ tiẹ̀ wọ́n mọ̀ rí súnmọ́ tamadọ́dọ̀ àwọn tó kù wọ́n ní rí súnmọ́ inú Fathul Majid láti láǹfààní pé ìtẹ̀yìn ó ṣèrè tọrọ ju ẹ̀kọ́ lọ tí ó sì kú lára yẹn tí ìtẹ́ ṣe sí yẹn ó kú tó yẹ fi jẹ́ pẹ̀lú àyẹ̀nù tá à ń sọ lọ́wọ́ ẹ̀ lọ sàfàní pẹ̀lú Fathul Majid bó yẹ pé ìdàrúkọ ẹ̀ látàrọ ṣùgbọ́n ká lọ sàfàní pẹ̀lú ẹ̀ torí pé gbóhùn táwọn mẹ́nu náà ọ̀pọ̀ tó àwọn ilé tẹ́ pé wọ́n dìfó ti tíra wọn fún ìwòsàn àti ìdáàbòbò yìí ni àwọn ilé dìfó ti gbogbo ohun tí wọ́n kọ ìpátá sórí àìdáàbòbò yẹn kó mi nǹkan báyìí àti ìwòsàn fún nǹkan báyìí ṣùgbọ́n àwọn yẹn àwọn ń sọ̀rọ̀ míì lọ́dọ̀ Ọlọ́run ló ní ó dé ibi ọ̀rọ̀ tí wọ́n yà sí wọn láàrin méjì ọ̀rọ̀ ṣùgbọ́n orí pọ̀ nù wọn kásánbà ní pẹ̀lú wọn gbogbo àwọn tí àtàsí lè rí àlọ́wọ́ nírọ̀rùn ní 500 600 700 naira wọ́n ń tà wọ́n nírọ̀rùn kì í ṣe tàṣẹ máa wáká bí àwọn ilé tàṣẹ máa wáká ẹ̀ ń bá lọ mọ́kẹ́ ẹ̀ ń bá lọ múra ẹ̀ bá wà ìyẹn ìrọ̀rùn láàrí gbogbo ọjà tí ìlànà ti ń tà kásánbà ní pẹ̀lú wọn náà. Fathul Bari Sharh Sahih Bukhari bó ṣe pọ̀ tó gbogbo bí ti ń tàṣẹ àlékò èrè ó ti rí à ìbàdàn dàbí lójú ọjà bá àti bọ́ọ̀bẹ̀ ní sísìn lẹ́ra yìí 25,000 naira wọ́n kò jáde fún ilé ìmọ̀ kó nǹkan yín lọlé ló ń tẹ̀tọ̀ dájú òtẹ̀ tí ò dájú tẹ́ pé pépà rẹ̀ kì í ṣe white paper kí ló kejì white paper ń jẹ́ newsprint ní pépà tiẹ̀ 1,000 ní 15,000 16,000 17,000
èyí ó sì kó gbogbo 14 volumes àbí 15 volumes yẹn tẹ̀sí yọ ọmọ kò lọ lílẹ̀ kan náà pẹ̀lú owó díẹ̀ àwọn yẹn wọ́n fi 25,000 láti rà mọ́ ni àwọn afi ń rà ǹjọ́ ọmọ rẹ̀ lè má kà mọ́ iye tó jáde lára mi lórí ẹ̀. àájì tó kọjá yìí ni mo ti ra ilé mo ra tíra $2,400 mo fi $1,600 kó wá Nàìjíríà àwọn yẹn ní kí n lọ ra Kánò mo ní bẹ́ẹ̀ ni màá ma ra tí à ń Kánò àmọ́ ó tẹ̀ yí ìtẹ̀mílọ́rùn ju ti Kánò lọ. ẹ̀yin máa ra aṣọ ẹ máa ra bàtà èmi ò máa ra tíra ẹ máa padà á bá mi pé ẹ nídìí nǹkan báyìí. ọ̀pọ̀ arákùnrin owó ńlá ni bíi 600,000 àǹfààní ẹjú 1 million lọ́dọ̀ mi tíra ẹ̀yọ̀ kan àǹfààní ẹ̀mí àmọ́ sọ́kùnrin ní property tèmi ń tíra property tèmi nu property tèmi sasọ bóyá bá kọ́mi lásọ̀rọ̀ ọmọ ọkọ̀ afẹ́ kó bá tọ̀ kó bá ju àǹsẹ̀ tèmi ọmọ mú lọ kódà ní pé náà máa ń padà mọ́ kọ́ sá máa mú lọ ń tiẹ̀ tíra ní kọ́ sá máa mú wá ti mú tíra mi rẹ̀ ó pàdé wájú ọlọ́njọ́ ìdájọ́ ń gba tíra mi o property tí mo nídìí gan-an nu. ẹ̀yẹ́ yẹn mi ẹ̀ tí nǹkan ti ṣe kí láṣẹ fún un inú tí Sheikh bin Baz rahimahullah ta'ala recommend ní ìtọ́jú ẹni tí nǹkan ti ṣe látọ̀dọ̀ wọn mẹ́rin tí mo kọ́kọ́ sọ ń bẹ́ẹ̀ nú ẹ̀ àáké sínú omi suratul Fatiha ayatul kursi qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas àáké sínú omi iye ìgbà torí àwọn afáàyàn sábà sọ pé ìgbà báyìí ní kéèyàn òkè nákàlí Yorùbá ni pé ẹ̀mélòó ní káàkiri àwọn afáàyàn sábà sọ nítorí pé tí mẹ́rin bá ń bẹ fún yàn títà àkúlù ń bẹ títà pàlà ń bẹ ìtẹ́nì kó kélé ẹ̀mejì ó tó ṣiṣẹ́ rẹ̀ kún so rẹ̀ yóò kété ṣiṣẹ́ ìtẹ́ àníla àní tá a fi wà nù wàhálà tọ́pọ̀ tó fi jẹ́ pé ìtẹ́ àní ẹni ká ṣiṣẹ́ lórí bá wà ní òsè ni èmi ó ṣiṣẹ́ lórí ẹ̀yìn náà ṣiṣẹ́ lórí rẹ̀ bá a ṣe ni tí wàhálà àwọn òfin ni máa pọ̀ àlèhìmánu tàwákùlù ìgbára lọ́lọ́run ìbẹ̀rù Ọlọ́run ìṣe gbogbo nǹkan torí tọ́lọ́run yọ̀ọ̀nà lọ́wọ́ pọ̀ ìtẹ̀lá ni Muhammad sallam yọ̀ọ̀nà lọ́wọ́ tẹ́pẹ́ àwọn èèyàn tí ń dààmú tá a máa lo wákàtí kan ní lórí ìṣẹ́jú márùn lẹ́yìn olùtẹ́ ìdìde tí ń tẹ̀sí fún ti tọ́lọ́run ti máa ṣe pẹ̀lú yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe súnmọ́ tó ní òsè gbàǹkan lọ́wọ́ ẹ̀tọ́ Ibn Qayyim rahimahullah ta'ala nínú Zadul Ma'ad ó ní ṣebí ọ̀rẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ mọ̀lẹ́ ọ̀rẹ́ kò rí òsùn tó bá kànlẹ̀kùn ilé ẹni lóru tẹ́ bá gbọ́n rẹ̀ pé lágbájá sí òsín wòye ẹ sáré bọ́ sẹ́ni ọ̀nà lẹ́sùlẹ̀kùn ni kí ló gbé wá sádùn lásìkò yìí ó rí bẹ́ẹ̀ ni kéèyàn jẹ́ ọ̀rẹ́ fọ́lọ́hún ṣe rí tọ́rẹ̀ ẹ̀ bá ti ń kànlẹ̀kùn rẹ̀ yọ ọmọ dá lónìí wọ́n mọ̀ sẹ́kùn fún ni ọ̀rẹ́ àṣẹdọ̀rẹ́ rẹ̀ kì í ṣe wàhálà kì í ṣe kálúwà tó ṣètò níyàkọ́ téèyàn ní kí ni wọ́n